Africa Content TV. Nàbíjẹ́ bàbá ọlọ́pọlọ bísínẹ́sì, ọ̀pọ̀ fún kẹ́ owó bàbá máa yọ̀ wá. Ọ̀rọ̀ wáṣà aníṣọ́rọ̀ bísínẹ́sì, àyìnlá òbí sọ̀rọ̀ kíkí bá sọ̀rọ̀ pé ìwé. Àbájá ògbọ́dọ̀ mọ̀jọ gbogbo láyé, òní máa dàdọ̀ àwọn ọlọ́dẹ òkè pàṣọ. Nàbíjẹ́ bàbá ọlọ́pọlọ bísínẹ́sì, ọ̀pọ̀ fún kẹ́ owó bàbá máa yọ̀ wá. Ọ̀rọ̀ wáṣà aníṣọ́rọ̀ bísínẹ́sì, àyìnlá òbí sọ̀rọ̀ kíkí bá sọ̀rọ̀ pé ìwé. Àbájá ògbọ́dọ̀ mọ̀jọ gbogbo láyé, òní máa dàdọ̀ àwọn ọlọ́dẹ òkè pàṣọ.
ìyọlọ́lá o sálúbàtà ní ìyọlọ́rọ̀. Ìwà ló bá ti ń ṣe, padà dúró má ṣe lọ. Gbogbo kò ṣe nìkan rẹ̀, ọ̀rọ̀ yìí lọ́rọ̀ tó jáde ṣáájú àpọ̀jù. Ẹ bá mi ṣàlejò, ẹ máa lo bí àdásà ní adẹ́kọ̀ọ́ bá sáré. Ọkọ̀ ìṣẹ́lẹ́dùn wọn kọ́ làájà lórí ẹ̀. Bàbá Abdul Aziz. Bàbá Abdul Obìnrin. Bàbá Aziz Òfúnṣe. Lórí ló bá ti ń ṣe. Ìgbà ló bá ti ń ṣe. Mádàbí ló máa ṣe ra. Gbogbo tó ṣe ó ṣe ní múra. Ọ̀rọ̀ ìlànà tó ń jáde lára àmọ́jú. Ìrìn ló bá ti ń ṣe. Ìgbà ló bá ti ń ṣe. Mádàbí ló máa ṣe lọ. Gbogbo tó ṣe ó ṣe ní múra. Ọ̀rọ̀ ìlànà tó ń jáde sáyé àmọ́jú. Àyájọ́ ìlú kò rí ìtàlá ṣe péjọ pọ̀, èèyàn pàtàkì ẹni tí ó ní màmá ní. Ọlọ́jọ́ àbí kò máa jó ní kò